oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn pàápàá àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń sọ lórí ẹ̀rọ ayélujára lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin gbajúmọ̀ bíṣọ̀bù nì tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Living Faith Tabernacle tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Winners, èèyàn bíṣọ̀bù David Oyedepo àti gbajúmọ̀ wòlíì ìjọ Kérúbù nì tó jẹ́ olùdásílẹ̀ ìjọ One Love Generation Chapel, ìyún wòlíì Esther Ajayi, pẹ̀lú bí obìnrin náà bó ṣe ṣàbẹ̀wò sí bíṣọ̀bù David Oyedepo ní olú ilé ìjọsìn tó wà lágbègbè Ọ̀tà, ìyún lọ́nà ojú ọ̀nà márosẹ̀ Ṣàngó sí Ìdí Ìrókò ní ìpínlẹ̀ Ògùn, láti pè é síbi ìsọjí tó fẹ́ ṣe ní ìlú Àbújá, tó sì jẹ́ pé bí obìnrin náà bó ṣe jókòó sílẹ̀ tí bíṣọ̀bù David Oyedepo torí kó jókòó sórí àga ṣùgbọ́n tó ń yílẹ̀ níwájú ẹ̀ tó sì lóun ò lè jókòó sórí àga, inú ti jẹ́ kí àwọn kìrìsìtẹ́nì lórí ẹ̀rọ ayélujára kan máa kan sára sí wípé ó ní ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú bó ṣe ní owó àti òkìkí tó. Ẹ rántí pé inú ọ̀sẹ̀ yìí ìní Esther Ajayi inú ṣàbẹ̀wò sí bíṣọ̀bù David Oyedepo láti pè é àti láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí bó ṣe wá síbi ayẹyẹ àṣekágbá ìsìnkú olórí àwọn ìjọ Kérúbù tí wọ́n sìnkú sí ìlú Òmù-àrán tó jẹ́ ìlú bíṣọ̀bù David Oyedepo, èèyàn olóògbé Adéfioyè Adéfìlá tí wọ́n sìnkú. Ó kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìpè ó wá síbi ètò ìsìnkú náà, bẹ́ẹ̀ ló tún fẹ́ lo àǹfààní náà láti pe bíṣọ̀bù Oyedepo síbi ìsọjí tó máa ń ṣe láti fi mú ìṣọ̀kan bá ẹ̀wọ̀n ìjọ Kérúbù àti Sẹ̀lẹ́, èèyàn tó ń pè ní Celebrate the Comforter, tó ń bọ̀ ní oṣù kẹfà ní ìlú Àbújá. Ó fi àsìkò náà láti fi pè síbẹ̀, tó sì jẹ́ pé bó ṣe mú wọnú ọ́fíìsì bíṣọ̀bù David Oyedepo, bíṣọ̀bù David Oyedepo ti ń kí tó ní kó jókòó sí orí àga, ṣùgbọ́n tí ìyá náà ní kó má ṣe jẹ́ kóun jókòó, tó sì jókòó sílẹ̀ tó ń jí níwájú ẹ̀ pé òun ti rí alágbára àti olókìkí nínú iṣẹ́ tí àwọn jọ ń ṣe. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Esther Ajayi gbé yìí, táwọn kan sì ń sọ wípé obìnrin náà ó ní ìwà ìrẹ̀lẹ̀ ní pẹ̀lú bó ṣe ní owó àti òkìkí tó.